Orúkọ mi ni Ṣẹgun lọjọ. Ọmọọṣẹ́ mi ni àjọ máa ń jáde káàkiri. Àtèkó láti wá láti mile 12. Àdẹ̀ máa ń ṣa ewúrẹ́ yẹn láti gbọ̀ngàn sí ìlà. Tá bá ti ṣe tán, a máa padà bọ̀, a máa lọ sọ́nà Èkó. Ìgbà tá a ń padà bọ̀, táyà wa bàjẹ́ lójú ọ̀nà, táwọn highway fi bá wa ń bẹ̀. Ṣọ́ọ̀ṣì nìkan a máa ń lọ káàkiri abúlé ni. Ó dẹ̀ ti ń lọ bí ọdún méjì sọ́dún mẹ́ta tí mo ti ń ṣe. Mile 12 la máa ń tà sí. Àwọn ilé tí mo kó yìí 15 ló wà ń bẹ̀. Àwọn tí mo ti máa ń kó tẹ́lẹ̀ bíi 10, bíi 12 àbí kẹ́ ìgbà míì 15. Nǹkan tí mọ́tò yẹn máa ń gbà nìyẹn. So mile 12 dẹ̀ la máa lọ ń tà sí. Àwa dẹ̀ ti kó wọn, a máa lo sellotape fi cover ẹnu wọn kó má lè pariwo. A máa fi ráyè rìn dé Èkó. Tá bá ti ń lọ lójú ọ̀nà, a máa yọ ẹnu wọn kúrò kó má lè kú. So tá bá dẹ̀ ti gbé dé Èkó, ó ní àwọn tá máa lọ ń tà fún l'Èkó, ìyá Bísọ́lá.